mo kí yín ẹ̀yin olólùfẹ́ mi Ifá olóòótọ́ ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi tí yín ò ní di tó fún tarun kó gbégbé òye kí tó tọmọ kó yálé ké sí gbogbo wa alálẹ̀ ànílálẹ̀lẹ̀ ẹ wò ní òní wọ́n tún ti béèrè lọ́wọ́ mi ìbéèrè tẹ́ni yìí dẹ̀ béèrè ìbéèrè tó máa ṣe gbogbo wa láǹfààní ni ẹ jẹ́ ká wá nǹkan fìdílé ká dẹ̀ fìdílé nǹkan àwa tó ní bá jẹ́ ojú àkọ́kọ́ tẹ́ máa ṣalábàápàdé channel wa ẹ try kẹ́ subscribe so that tá a bá ti ń fi àwọn programs wa lọ́lọ́kan ọ̀jọ̀kan síbẹ̀ ẹ̀yin náà lè máa rí ẹ dẹ̀ máa jàǹfààní ẹ̀ kí ni ìbéèrè tẹ́ni yìí béèrè ẹni náà béèrè wọn ní Ifá olóòótọ́ ẹ dákun mo fẹ́ lédùmarè bẹ̀yìn nǹkan tí ò yé mi ni o ẹ gbọ́ ṣé lóòótọ́ ṣé ayé máa ń ṣe èèyàn àbí ṣé Yorùbá fíìmù lásán ni ìbéèrè tẹ́ni yìí béèrè yìí ìbéèrè tó dáa ni torí pé in one way or the other wọ́n ní tọ́mọdé ò bá mẹ́wẹ́ lẹ́wẹ́ tí ó mọ̀wé lówè á jẹ́wẹ́ lọ́wọ́ ọ̀tún á jáwé lọ́wọ́ òsì àwa fi hàn ẹ rí i pé gbogbo wa náà ní láti gbọ́ ìdáhùn ìbéèrè yìí kí n tó lọ síwájú kí nìkan tán pè ní ṣíṣe gan wọ́n ṣe mí wọ́n ṣe mí wọ́n ṣe mí Yorùbá tiẹ̀ máa ń pòwe wọ́n á ní òun ṣe mí òun gbà mí báwo la ṣe mọ̀ pé dá lọ́wọ́ ẹni tó ń ṣe ni ó túmọ̀ sí wípé ìgbàgbọ́ Yorùbá ìṣẹ̀ṣe wa jẹ́ ká mọ̀ wípé nǹkan pè nìkan ṣèèyàn ó wà lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọn ò understand nǹkan tán pè ní ṣíṣe the concept of wọ́n ṣe mí kò understand ẹ̀ ó yá ẹ jẹ́ kí n yànnà ẹ̀ fún yín kí ni wọ́n ń pè ní ṣíṣe ṣíṣe wá látọwọ́ ajogunbí tá à ń pè ní èṣe bẹ́ẹ̀ ni ajogunbí pọ̀ gan kí là ń pè lájogunbí àwọn ni the negative energy tó jẹ́ wípé Elédùmarè kó lé ayé lọ́wọ́ ẹ má jẹ́ ká gbàgbé pé lọ́pọ̀lọpọ̀ gbà sẹ́yìn láti jẹ́ ká mọ̀ wípé àti bí àti re ọwọ́ Elédùmarè ló ti wá torí pé Elédùmarè lóhùn ló ní ire òun náà ló ní ibi àwọn tó jẹ́ ire bíi ire àìkú ire ajé ire aya ire ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń ṣẹlẹ̀ sí ẹ̀dá ọwọ́ Elédùmarè ló ti ń wá náà sì máa sọ pé ewé kan ò ní jábọ́ lára igi k'Elédùmarè má mọ̀ èyí tó dẹ̀ jẹ́ ibi náà tó ń ṣẹlẹ̀ sí ẹ̀dá tó jẹ́ ajogun àwọn the negative energy ọwọ́ Elédùmarè náà ló ti wá bí àwọn ajogun bíi wo ibi ikú ibi àrùn ibi òfò ibi ẹ̀gbà ibi èṣe tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí yìí meaning that ní tá à ń pè ní ṣíṣe ó wá látọwọ́ ajogun bíi tá à ń pè ní èṣe kí dẹ̀ ni wọ́n ń pè ní ṣíṣe ṣíṣe wá láti inú ọ̀rọ̀ Yorùbá tá à ń pè ní ṣe kí là ń pè ní ṣe náà ni láti dènà mọ́ nǹkan láti má fún nǹkan yẹn láàyè láti kọjá eléyìí tá à ń pè ní blockage àbí obstruction ẹ jẹ́ ká wo bíbá yìí wọ́n á ní ẹ ṣe lẹ́kùn yẹn tó bá ní ẹ ṣe lẹ́kùn mi wípé ẹ ti lẹ́kùn yẹn so that ẹni tó bá fẹ́ wọlé àbẹ̀ni tó bá fẹ́ jáde kò ní láǹfààní láti kọjá kò ní láǹfààní àti kọjá wọ́n á ní mo rò pé tí ẹ ṣe tó máa sọ pé tí èèyàn ṣe ó mì wípé etí ẹni yẹn ti block ẹni yìí ò ní láǹfààní àti gbọ́ràn kò ní láǹfààní àti gbọ́ nǹkan kan wọ́n á sọ pé ṣètọ̀ ó mì wípé ẹni yẹn ò ní lè tọ̀ dáadáa so in tá à ń pè ní ṣe náà ni wípé blockage máa ṣẹlẹ̀ blockage wo la wá ń lò ní the context of ṣíṣe blockage of kí ire ṣẹlẹ̀ síyàn kíyàn láǹfààní àti soríire wọ́n máa ṣe wọ́n máa block ọ̀nà ẹnìyẹn kẹ́nìyẹn lọ síwájú wọ́n máa block ẹ̀ kẹ́nìyẹn tẹ̀síwájú wọ́n máa block ẹ̀ kẹ́nìyẹn soríire wọ́n máa block ẹ̀ ìtumọ̀ kan tá à ń pè ní ṣe nìyẹn tá a wá sọ di ṣíṣe tá a bá ti wá rí lè tán àwa àwo tán pè ní ṣe wọ́n ti wá ń ṣe meaning that action ti wá take place verb ọ̀rọ̀ ìṣe wọ́n ti wá ń ṣe ẹnìyẹn wọ́n ti wá ń dínà mọ́ wọ́n ti wá ń takò wọn ò jẹ́ kó ní lọ síwájú wọn ò jẹ́ kó jèrè wọn ò jẹ́ kí nǹkan rẹ̀ ó lọ meaning that tá a bá fẹ́ understand the concept of ṣé wọ́n máa ń ṣèyàn lóòótọ́ I understand ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo mẹ́nu bà èṣe ajogunbi tó wà ní abẹ́ káyé máa ṣèyàn ṣe kọ́nà dí kọ́nà yẹn máa là kó má sí the total flow of ire ń wọlé kó má sí communication yẹn kó má sí flow yẹn ṣíṣe tó jẹ́ action word tó wà níbi bẹ̀ pé wọ́n ti ń ṣèyàn tá bá ti wá gbọ́rọ̀ lè yé dáadáa bàbá mi ìyá mi ayé ń ṣèyàn o ká lè bá a ṣe mọ̀ pé wọ́n ń ṣèyàn ẹja ohun tí Ifá kan sọ Ọ̀rúnmìlà ní àjájé ìfàmọ́lérè ń wóko wọ́n nígbà tèrè ń wóko ibo lówó sí wọ́n lówó sílé alára wọ́n ní sí alára wò àbí kò wò wọ́n ní alára wò Ọ̀rúnmìlà tún wí àjájé ìfàmọ́lérè ń wóko wọ́n nígbà tèrè ń wóko ńkọ́ ibo lówó sí wọ́n lówó sẹ́yìn kùlé ajérò wọ́n ní sájérò náà wò àbí ó wò wọ́n lájérò ó wò Ọ̀rúnmìlà tún ní àjájé ìfàmọ́lérè ń wóko wọ́n nígbà tèrè ń wó sóko ńkọ́ ibo lówó sí wọ́n lówó sílé Ọ̀wánàgún àga àmọ̀ta èdè wọ́n ní sọ́wọ́ àbí ó wò wọ́n ní Ọ̀wánàgún àga wò Ọ̀rúnmìlà tún ní àjájé ìfàmọ́lérè ń wóko wọ́n ní bolówó wóko sí báyìí Ọ̀rúnmìlà ló wóko sẹ́yìn kùlé òun gangan wọ́n ní sọ́wọ́ Ọ̀rúnmìlà lọ rèé wò Ọ̀rúnmìlà lòun ò lọ wò
wọ́n ní kí ló dé eléyìí ní òun ti ń ṣe òun ni ò jẹ́ kóun ò lè wò lójú fáyẹn. wọ́n wá bí Ọ̀rúnmìlà wọn ní Ọ̀rúnmìlà ta ni eléyìí rẹ̀ ó ní ọ̀pẹ̀lẹ̀ ni. wọ́n ní báwo ló ṣe jẹ́ eléyìí rẹ̀ ó ní ẹni tó ń bá dáfá fún tó ń bá yàn lẹ́bọ tó ní kó rú eku méjì olùwéré kó rú ẹja méjì àbìwẹ̀ gbàdà kó rú obídìí àbẹ̀dọ̀ lùkẹ́lùkẹ́ ó ní ọ̀pẹ̀lẹ̀ olórí bá wọn yóò sọ pé ẹ mú ọ̀kẹ́ kan wá ẹ mú epo lásán wá kẹ́ fi ta bọ̀nù. ó ní tọ́pẹ̀lẹ̀ bá wá ta bọ̀nù fún wọn ó ní ìwúre wọn ò ní gbà ó ní wọ́n tún wá padà wá sọ́dọ̀ òun ó ní kóun mọ́ fọ̀rọ̀ gùn ó ní ọ̀pẹ̀lẹ̀ ti fẹ́ daṣẹ́ tẹ́lẹ̀dùmarè gbé lóun lọ́wọ́ ó ti fẹ́ dàrú mọ́ òun lọ́wọ́. ẹ rí i pé Ifá ti jẹ́ ká mọ̀ pé n tí wọ́n ń pè ní ṣíṣe n tó le díẹ̀ ni tí ọkọ bá ń ṣe ìyàwó ẹ̀ àti jẹ́ kí ìyàwó yẹn tẹ̀síwájú ogun máa wà tí ìyàwó náà bá ń ṣe ọkọ ẹ̀ kí ọkọ yẹn tó lè tẹ̀síwájú wàhálà máa wà ń bẹ̀ tí bàbá bá ń ṣe ọmọ rẹ̀ kí ọmọ yẹn tó lè ní ìlọsíwájú àṣekó tó jẹ. kí ni àwọn tó máa ń fà tán fi máa ń ṣèyàn gangan kí ni the causes of èṣe tá à ń sọ yìí kí ló máa ń fà á. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹ̀san. bẹ́ẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ń ṣe lónìí tó jẹ́ pé tó bá kù dẹ̀dẹ̀ kó dé ilé rẹ̀ wọ́n á sá fà lẹ́sẹ̀ padà sẹ́yìn tó bá kù dẹ̀dẹ̀ kó gun àkàbà ọ̀la wọ́n á gé àkàbà mọ́ lẹ́sẹ̀ kí ló ń fà ẹ̀san ló ń ké o. bẹ́ẹ̀ ni ẹ̀san ni o. tẹ báwo tí Ifá kan sọ fún wa lójú ìrosùn ẹpẹrẹ ìrosùn àyọpè Ifá ní èéfín rọ̀rọ̀ ní fi bí ènìyàn wà hàn adúláfọ́mọ ènìyàn abùfọ́mọ ẹlẹ́yẹ níjọ́ tí wọ́n lọ sóko ọdẹ wọ́n sọdẹ bẹ́ẹ̀ wọn ọ̀rẹ́ náà pa ọmọ èèyàn ló pọ́ mẹ́lẹ́yẹ èrò pé èrò ọ̀fà mọ̀ pọ́mọ èèyàn lọ́kọ́ dalẹ̀ sọ́mọ ẹlẹ́yẹ. tẹ bá wo àlàyé tí Ifá yẹn ṣe fún wa bíbẹ̀ Ifá jẹ́ ká mọ̀ pé àwọn ẹlẹ́yẹ ò ṣàdédé máa dọ́mọ èèyàn láàmú àwọn ẹlẹ́yẹ ò ṣàdédé máa ṣe ọmọ ènìyàn àwọn ọmọ ẹlẹ́yẹ ò ṣàdédé máa da nǹkan ọmọ ènìyàn rú kí ló fà náà ni pé nígbà láéláé tán ti kọ́kọ́ jọ ń ṣe ọ̀rẹ́ ọmọ èèyàn ló dalẹ̀ sọmọ ẹlẹ́yẹ làwọn ọmọ ẹlẹ́yẹ náà ṣe wá wò pé àtìrandíran ọmọ ènìyàn àwọn ò dẹ̀ máa ṣe wọ́n meaning that ìwọ náà nínú ipò tó wà lónìí yìí tó ti rí pé ẹnìkan ń ṣe ẹ́ àwọn èèyàn ń tafà sínú ìmọ́lẹ̀ ayé rẹ check ara rẹ dáadáa kó má jẹ́ pé ẹ̀san àwọn òbí rẹ ló ń ké lórí ẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà màálù àkú àfiṣẹ́lẹ̀ fún ọ̀bẹ check ara rẹ dáadáa. ẹlẹ́ẹ̀kejì ń bíbẹ̀ àbínúgbáyé àwọn èèyàn máa ń mọ̀ọ́mọ̀ bínú èèyàn torí pé ó dáa fún yàn torí pé ayé èèyàn dáa torí pé èèyàn ní ìlọsíwájú torí pé èèyàn ń ṣòwò èèyàn ń jèrè bó tiẹ̀ láǹfààní àti máa change aṣọ tó kì í ṣe aláṣọ kan bí ewúrẹ́ bó láǹfààní àti máa lo mọ́tò tó wù ẹ́ òun gbélé ìgbàlódé gan ìyẹn lásán gan tó ń táwọn èèyàn torí ẹ̀ máa ṣe é sí. bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ṣàánú ẹ̀ lásán àwọn èèyàn á dẹ̀ máa bínú ẹ̀ Ifá tó ní ọ̀wọ́n níwò fún wẹ̀dọ̀dọ̀ afúngúnugún ọmọ olójògbò ńlóró ọ̀tá agúnugún ò ní rojú kó fobì sínú epo tẹ̀kì nígún ọmọ rìn nígún ọmọ yan igúnugún ọmọ olójògbò ńlóró torí pé ó dáa fún tó ń ṣe ọlá tó ń ṣe ọlà tó ń soríire àwọn ọ̀tá rẹ̀ dẹ̀ ń bínú sí i wọ́n dẹ̀ ń ṣe aburú sínú ayé ẹ̀ ṣùgbọ́n torí pé ó ti ṣẹ́ bọ́ ó ṣẹ́gun àwọn ọ̀tá ẹ̀ kí ni mò ń tà láti pinpoint ni pé ó dáa fún ẹ lásán àwọn èèyàn máa ń torí ẹ̀ wọ́n máa fi ṣèyàn. ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ̀ ní tá à ń pè ní àfọwọ́fà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé fún ara ẹ̀ ló lọ rèé tọwọ́ bọ wàhálà fún ara ẹ̀ ló lọ rèé fọwọ́ falẹ̀ agbọ́n tágbọ́n wa jálẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé jẹ́jẹ́ ni wàhálà jẹ́jẹ́ ni ìdààmú jẹ́jẹ́ ló máa jókòó àwọn náà wọ́n dẹ̀ lọ jí wàhálà yẹn ó ti fọwọ́ fa wàhálà wọ́n á wá jẹ́ kó mọ̀ wípé ó ti pe ṣoṣo wàá rí ṣoṣo Ifá tó ní ọ̀wọ́n ní sogbógbé sọ̀wọ́n rín ó ṣe wọ́n káká bí ọ̀sán ṣe sọrun ó ṣe wọ́n gírì báyìí kó ṣe ṣègbè ó ṣe wọ́n bí ọkọ láyà méjì ṣe ṣera wọn lórí ẹrẹ́ ní adìẹ dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn ìwọ ni adìẹ tó dẹ nìkan lóògùn nù wọn á dẹ̀ fọ́ náà lẹ́yìn padà meaning that àfọwọ́fọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá a máa fa kí wọ́n ṣe bẹ́ẹ̀ ni àfọwọ́fà gbogbo ẹ̀dá ó máa ń fa kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ tó tún dàbẹ́ ni wípé ogun wàhálà èṣe ó ń dà láàmú tẹ bá tún béèrè pé kí ló tún fà àdéhùn náà ń bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé nígbà tí wọ́n bá fẹ́ gbàwìn ẹ̀bà wọ́n á sojú àánú tán bá yó tán wọ́n á dọkọ̀ mọ́ lóúnjẹ nígbà àdéhùn ṣíṣe ntó bá ti lè ṣe má wulẹ̀ ṣe àdéhùn rẹ̀ bẹ́ẹ̀ ni má wulẹ̀ ṣe àdéhùn rẹ̀ èṣe táwa ń sọ yìí wọ́n ń ṣe mí kí làwọn àpẹẹrẹ tí wàá rí gan tó fi mọ̀ pé lóòótọ́ lódodo wọ́n ń ṣe ẹ́ lóòótọ́ alákọ̀ọ́kọ́ tó bá kù dẹ̀dẹ̀ kó ṣàṣeyọrí nínú nǹkan tó bá ń ṣe wàá rí ìjákulẹ̀ bẹ́ẹ̀ ni tó bá kù dẹ̀dẹ̀ kó ṣe àṣeyọrí nínú nǹkan tó ń ṣe wàá rí ìjákulẹ̀ torí pé má gbàgbé pé àwọn kan ti lọ dúró díẹ̀ níwájú pé gbogbo ọjọ́ kíjọ́ tó bá lóun fẹ́ ṣe àṣeyọrí nínú nǹkan tó ń ṣe àwọn á máa fà wálẹ̀ ni ẹni tán bá ń ṣe á máa rí ìjákulẹ̀ bẹ́ẹ̀ ni á máa rí ìjákulẹ̀ ẹni tí wọ́n bá ń ṣe kàkà kó ṣòwò kó jèrè irọ́ ni o òfo ni ọjọ́ kejì ọjà o because ẹ má gbàgbé pé n tá ń pè ní èṣe náà ni wípé n tó dínà n tó ṣokùnfà kiri ó jáde tí ò ní jẹ́ kí ire tó yẹ kó wánú ayé ọmọ ẹ̀dá tí ò ní jẹ́ kí èèyàn rírì yẹn achieve òní tá ń pè ní èṣe total blockage
ire tó yẹ kó rìnà rí ẹ kò ní jẹ́ kó láǹfààní àti rìnà rí ẹ. tó bá wá ṣòwò tó bá jèrè ó túmọ̀ sí pé ire ti bẹ́ẹ̀ gbé nìyẹn. ṣùgbọ́n èṣe ti wà nù ayé ẹ wọ́n ti ń ṣe ẹ́ ohun tó wá jẹ́ oore tó yẹ kó wá sọ́dọ̀ rẹ kò ní wá o. bẹ́ẹ̀ ni ìgbà tó yẹ kó ṣòwò kó jèrè ìgbà yẹn làwọn kan máa wá jáde price tí wọ́n ń ta títí ẹ àwọn máa wá reduce price tọ̀dọ̀ títí wọn torí pé kí ni wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ ṣí ẹ ni wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ gbógun tiẹ̀ wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ ba títí ẹ jẹ́. ẹni tí wọ́n bá ń ṣe tó bá yẹ kó rá láàánú kò ní rá láàánú because àwọn tó yẹ kó ṣe láàánú wọ́n á ti lọ fẹnu bàjẹ́ fún wọn. bẹ́ẹ̀ ni wọ́n á ti lọ fẹnu bàjẹ́ gbogbo ohun tó ṣe àti nǹkan tó ṣe gbogbo ẹ̀ ni wọ́n á ti lọ rí sọ lọ́dọ̀ àwọn ẹni tí ò yẹ kí wọ́n sọ̀rọ̀ rẹ fún wọ́n á ti fẹnu bàjẹ́ débi wípé ìwọ gangan rẹ̀ léyìí o ò ní láǹfààní àti lè wẹra rẹ mọ́. tó bá ti ń gbìyànjú àti wẹra ẹ mọ́ gan wọ́n tún ti ní another format ńlẹ̀ tí wọ́n á tún lò against ẹ nínú àwọn tó tún jẹ́ àpẹẹrẹ téèyàn fi mọ̀ wípé wọ́n ń ṣèyàn. ẹni tí wọ́n bá ń ṣe tó bá ṣe lù kò ní dún o tó bá ṣe fà kò ní tóra wọn tó bá ṣe jù sókè a máa kọ́gi. nígbà tá a ti wá mọ eléyìí kí ni ọ̀nà àbáyọ tá a bá ti mọ̀ wípé ajogun bíi èṣe òun ló ń dà wá láàmú. alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni wípé o ní láti kọ́kọ́ dáfá torí pé o ò lè lo imagination rẹ o ò lè lo discretion rẹ o ò lè lórí rẹ lásán kó fi wò pé wọ́n ń ṣe mí o ní láti kọ́kọ́ lọ dáfá àbí kó lọ dá àṣà. bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n á ti jẹ́ kó mọ̀ wípé ajogun bíi tó ń dẹ̀ láàmú yìí o ajogun bíi èṣe ni because ìwọ lè rò pé èṣe ló ń dẹ̀ láàmú tí ò jẹ́ kó ní àkójọ o lè rò pé èṣe ló ń dẹ̀ láàmú tí ò jẹ́ kó rọ́mọ bí o lè rò pé èṣe ló ń dẹ̀ láàmú tí ò jẹ́ kó ní ìlọsíwájú o lè rò pé èṣe ló ń dẹ̀ láàmú tó fi jẹ́ pé tíṣẹ̀kùn bá bọ́ lọ́wọ́ rẹ èmi ò lè wọlé kó jẹ́ wípé òfò ló ń ṣe ẹ́ kó jẹ́ wípé ẹ̀gbà ló ń gba ọwọ́ rẹ dànù kó jẹ́ wípé ẹ̀kọ́ ní nǹkan tó ń dẹ̀ láàmú. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà tó bá dífá tífá bá stamp ẹ̀ tífá bá sọ fún ẹ wàá ti mọ̀ wípé òkè o ìṣèlú tó ń dà mí láàmú. nígbà tó ti wá mọ̀ báyẹn tó ti dáfá the next thing tí wọ́n á ní kó ṣe náà ni wípé wọ́n á ní kó ṣẹbọ. tó bá dẹ̀ ti lè ṣẹbọ ohun tó jẹ́ àwọn tó ń ṣe ẹ́ àwọn tó ń dẹ̀ láàmú dandan ni wọ́n á jáwọ́ lẹ́yìn rẹ̀. àkóṣe ó ní àkóṣe tán máa ń ṣe fẹ́ni tán máa ti mọ̀ wípé ajogun bíi èṣe ló ń dà láàmú bí aṣẹ́ta bí ẹ̀yọ́nú bí aṣínà bí ìrìhun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ṣe fẹ́ni tán máa ti mọ̀ wípé èṣe ló ń dà láàmú torí pé ọ̀tá ní o lọ máa lọ rojọ́ rẹ káàkiri ọ̀tá rẹ ní o lọ rè máa ṣe ẹ́ tí a tún dúró tiẹ̀ tó bá ti ṣe aṣẹ́ta wàá ṣẹ́gun rú ọ̀tá yẹn. aṣínà ọ̀nà tí wọ́n fẹ́ kó dí mẹ́ ọ̀nà yẹn máa là lágídí. ẹ̀yọ́nú níbi tó máa ti rojọ́ rẹ láì dáa bó ṣe lè wù kán sọ̀rọ̀ rẹ láì dáa tó wọ́n á máa yọ́nú sí ẹ. gbogbo aláṣà mọ̀ pé wàá ta òṣùwọ̀n ṣùgbọ́n táyé bá ti jí wọ́n á máa wá ata káàkiri ayé abata rẹ wọ́n ní ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ni despite wípé ìwà ata òṣùwọ̀n tó bá ti ṣe ẹ̀yọ́nú bó ṣe lè wù kán máa sọ̀rọ̀ rẹ láì dáa tó wọ́n á fẹ́ràn rẹ. ìrìhun wọ́n ní mo jáwé ahùn mo ti sáwọn jẹ ohun tí mo bá ṣe kò gbúdọ̀ hún mí bóyá àwọn òbí ẹ ni wọ́n ti ṣẹ̀ táwọn èèyàn wá ń torí ẹ̀ ṣe wọ tó bá ti ṣe ìrìhun ẹ̀ṣẹ̀ táwọn òbí rẹ̀ ṣẹ̀ tán fẹ́ máa gbẹ̀sìn lára títí ẹ wàá lè escape ẹ̀ wàá lè jẹ lọ ní paríparí bẹ̀ ẹ jẹ́ ká máa borí wa o kẹlẹ́dàwọ́ mọ́ gbàbọ̀dé kẹlẹ́dàwọ́ má gbọ́jọ̀kọ́jọ́ o torí pé ifá ní àmì wàjáwó olóyè o gbá fún olóyè forílẹ̀ ń bọ́ àdó orí ní gbéni àdó ògbéni àmì wàjáwọ́láwọ́ olóyè orí ní gbéni àláìlú meaning that ẹlẹ́dàá wa a máa gbéni borí ọ̀tá nígbà tọ́ta bá dúró páwọn òfẹ́ kéèyàn rọ́nà lọ ẹlẹ́dàá ẹni a máa gbéni borí ìṣòro ẹlẹ́dàá ẹni a máa tẹ́lẹ̀ ń bì kan dèní níbi tí wọ́n ti sọ pé àwọn ò ní ṣe ni láàánú tí orí èèyàn bá ti lọ tẹ́lẹ̀ ń bẹ́ dèèyàn wọ́n á ṣe ni lóore yẹn tí oore yìí ó dẹ̀ tún pọ̀ ju téèyàn gangan lérò lọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ yẹn ló jẹ́ wípé orí wọn ti máa ń takò wọn tó bá ti bọ́rí rẹ̀ kò sí báyẹn ṣe lè máa ṣiẹ́ tó wàá máa rọ́nà lọ. kí ni conclusion àti recommendation mi náà ni pé ẹ̀yin èèyàn ayé máa ń ṣèyàn o wọ́n ní ẹja pàkúta lẹ́ẹ̀dẹ́sẹ̀ òjò ẹ jẹ́ ká jorúkọ tó dùn lẹ́ẹ̀dọ́mọ torí gbà tá a bá dàgbà tá a bá ní sí láyé mọ́ ohun tá a bá ṣe lónìí yóò dìtàn lọ́la àwọn òbí àtàlágbàtọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa lẹ̀ nítorí àwọn ọmọ wa àwa gangan fúnra wa ẹ jẹ́ ká náà ṣe dáadáa o àdéhùn tó bá ti mọ̀ pé ò ní múṣẹ má wulẹ̀ ṣe má dẹ́wù ohun tọ́wọ́ mi ò tó má fi gọ̀gọ̀ fà ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí ayé máa ń ṣèyàn o ìwọ tó bá sọ pé kò sí ti ń jáyé ayé tó ń ṣe gangan náà ló sọ pé kò sí nǹkan tí ń jáyé o ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ilẹ̀ ń yọ̀. ọ̀rá o alágbára jọ̀wọ́ máa rọra.